بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم akí Ọlọ́run ọba adé tóbi ayin ọba tí ó sì pé òun náà la wáyé wáyìn òun náà la máa gbé tóbi kò sẹ́ni tó yẹ ká gbé tóbi bí èso òun ló so mèremère òun ló dára dáadáa sínú ìgbésí ayé wa òun ló fẹ́ ká máa sìn òun la wáyé wá sìn akí Ọlọ́run ọba náà atọ́rọ̀ kẹ́rẹ́ àti gẹ́rẹ́ fún anabi Muhammad sallallahu alayhi wa sallam àti gbogbo àwọn anabi Ọlọ́run atọ́rọ̀ kẹ́yìgẹ́ fún gbogbo àwọn ẹni Ọlọ́run tó ti lọ àtàwọn tó kù akí gbogbo wa lọ́kùnrin obìnrin ọmọdé àtàgbà assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ọba dáadáa tó ní kí jímà tèmi ó sojú ẹ̀mí wa kọlọmọṣàjá ṣe ọ̀pọ̀lọpọ̀ jímà láyé kó já máa rí wọn ṣe nínú ìsìláàmù ìmánu àti ihsan kó já máa rí àlàáfíà fi ṣe wọn kó já máa rí ìfàyàbalẹ̀ fi ṣe wọn kó já máa rí àrísìkí fi ṣe wọn ní ẹ̀yìn Ànábì sallallahu alaihi wa sallam. Ìrántí Ọlọ́run tí a mú wá fúnra wa lénìí gẹ́gẹ́ bí gbogbo wa ti mọ̀ wípé a wà nínú oṣù Dhul-Hijjah, oṣù tí àwọn tí wọ́n ṣe hajj fún Ọlọ́run tí gbogbo wọn máa rọ́ tìkọ̀ ní ilẹ̀ Mẹ́kà láti ṣe tàwáfù fún Ọlọ́run, rọ́ kiri káàlé Ọlọ́run ilẹ̀ abẹ́wọ̀ nínú oṣù abẹ́wọ̀ láti lè kí Ọlọ́run ọba abẹ́wọ̀ ọba tí ó tóbi ju gbogbo ọba lọ láti lè jírẹ́bẹ̀ fún. Nínú oṣù náà láwà, oṣù náà ní gbogbo alálàájí ó máa lọ sí ilẹ̀ Mínà láti lè gbéra sánlẹ̀ fún Ọlọ́run níbẹ̀ níbi tẹ́ẹ̀ tí ní mọ ìyàtọ̀ láàrin olówó àti tálíkà ní mọ ìyàtọ̀ láàrin ọba àtẹni tí ọba gbogbo apápátá gbogbo àwọn tí wọ́n ṣe hajj tí wọ́n pakájà fún Ọlọ́run tí wọ́n máa wọṣọ funfun gbogbo wọn wà ní ilẹ̀ Mínà tí wọ́n máa sùn níbẹ̀ ìhà kan ni wọ́n fi sùn níbẹ̀ ó lè sùn comfort ní ilẹ̀ Mínà oorun tó sùn tó wà comfortable níbẹ̀ ó lè rí sùn ní ilẹ̀ Mínà. Ọlọ́run máa fi ṣọlá wípé kí gbogbo á lè rí bákan náà. Wọ́n tún lọ ilẹ̀ Àràfá níbi tí gbogbo wọn ti máa jírẹ̀bẹ̀ sọ́dọ̀ Ọlọ́run ọba tọ́lọ́run máa fi wọ́n ṣe fáàrí láàrin àwọn màláíkà pé àwọn tẹ́ni mọ́dà lọ́jọ́ sí àwọn nìyẹn. Ẹ wò wọ́n bí gbogbo wọn ti bú táṣọ funfun wọn ń di pípọ́n nítorí èmi Ọlọ́run ọba. Ẹ wo bébí tí ń pa gbogbo wọn, ẹ wo bọ́rùn tí ń pa gbogbo wọn. Ọlọ́run máa fi wá ṣe yànga bí yẹn bá fẹ́ gbọ́ tí ó ṣẹlẹ̀ ní àkíyàmọ̀ yìí kó ṣàwo tí ń ṣẹlẹ̀ ní hajj kó sì kówó tí ń ṣẹlẹ̀ ní ilẹ̀ Mẹ́kà. Allahu akbar. Tí wọ́n bá kó mbẹ́ wọn padà sí ilẹ̀ Muzdalifa níbẹ̀ wọn sùn mọ́júmọ́ níbi tí tálíkà àtolówó ti dọ́gba tí wọ́n ti di bákan náà tẹ́mọ̀ fa ẹni mara yín lọ́wọ́ àti pílò kódà lómi ò ní rẹ ní sùn. Oorun tẹ́sùn bẹ́ẹ̀ náà oorun àhàkan náà ni oorun aláìní ẹ ṣègbésí ayé aláìní. Àwọn kan máa dáṣà pé àwọn fẹ́ ṣe 5-star hajj àwọn fẹ́ ṣe 7-star hajj tí ó ní comfort nínú táwọn tiẹ̀ ní go through stress rárá. Àwọn tó bá débẹ̀ wọ́n máa wá disappointed nítorí pé bọ́lọ̀ ti fẹ́ kórí náà ní pé kò stress fọlọ́ kí wà àti tálíkọ̀ dọ́gba. Ẹni tí ń gbélé mansion ńláńlá ilé tó fi billions of naira àbí millions of dollars ló fi kọ́ ilé nígbà tí ó bá dé hajj tí ó bá dé Muzdalifa gbansasa ni yóò sùn eré yẹ̀pẹ̀ gbansasa wọn àti sánmọ̀ ọmọ wòra wọn báyìí níjó ló ti sun wọn bẹ́ẹ̀ gbẹ̀yìn nínú ìgbésí ayé ẹ̀ wọn àti tálíkà àtàláì ní wọn jọ di bákan náà fún Ọlọ́run níwájú ọba tó dá gbogbo wọn. Ó ti tó níwáàsí láti lè gbọ́ kí ní ṣẹlẹ̀ níjọ́ àkíyàmọ̀ kí ní ó ṣẹlẹ̀ láti lè gbọ́ yé. Ẹ̀kọ́ pọ̀ tí ẹ lè mú lára iṣẹ́ hajj o, ẹ̀kọ́ gbàgbọ́, ẹ̀kọ́ gbọ́lé ayé tá a wà yìí, ìgbó ayé yìí pé kò tó nǹkan kan ọ̀pọ̀ nínú iṣẹ́ hajj tí ẹ lè mú jáde. Ẹyọ kan tá a kàn fẹ́ sáré highlight lénìí òun ni gbólóhùn tí gbogbo alálàájì ń pè jáde wípé labbaik Allahumma labbaik labbaik la sharika laka labbaik innal hamda wan ni'mata laka wal mulk la sharika lak. Àwa tá a lọ hajj iṣẹ́ tọ́pọ̀ làwọn náà ṣe ní oṣù yìí láti gbà tí mẹ́wàá Dhul-Hijjah ti bẹ̀rẹ̀ gbogbo wa náà ti bẹ̀rẹ̀ iṣẹ́ tọ́pọ̀ láti lè ṣiṣẹ́ fọ́lọ́run nínú òru nínú ọ̀sán. Wọ́n bá díjọ́ ọdún gbogbo wa náà ni à ń ṣiṣẹ́ fún Ọlọ́run. Ẹni tí ó pẹran ẹni tí a bá lọ áìdì a máa pariwo orúkọ Ọlọ́run a máa gbé Ọlọ́run bá tóbi. Lẹ́yìn ọdún iṣẹ́ Ọlọ́run tún continue nínú oṣù abẹ́wọ̀ tá a wà yìí. Níta fẹ́ highlight ní pé ìpèpè tí gbogbo ará Mẹ́kà ẹni tí ń bẹ Mẹ́kà ń dáhùn pé labbaik Allahumma labbaik à ń dáwọ́ Ọlọ́run ọba lóhùn torí nínú èdè Lárúbáwá ń tàn pé tẹ́lbíyà labbaik tí wọ́n bá sọ pé labbaik ìtumọ̀ ẹni pé mo dáhùn ìdáhùn lẹ́yìn ìdáhùn mo dáhùn repeatedly nítumọ̀ ẹ̀. Tàbá pariwo pé lágbájá o tọ́wá dáhùn pé òó nílẹ̀ Yorùbá tàbó dáhùn pé náà
ìdáhùn yẹn tó bá dáhùn ẹ̀ repeatedly tí ń sọ fún wa pé bí mo ti dáhùn ìdáhùn tìsín kọ́ ni ń dáhùn mò ń dáhùn lọ gbére bẹ́ẹ̀ ẹni pé gbogbo ìgbà tẹ́ ẹ bá ń pè mí bí ti máa dáhùn yìí bẹ́ẹ̀ pè mí lóru máa dáhùn bẹ́ẹ̀ pè mí lọ́sàn-án máa dáhùn bẹ́ẹ̀ pè mí láàárọ̀ máa dáhùn bẹ́ẹ̀ pè mí níjọ́ tínú mi ń dùn máa dáhùn bẹ́ẹ̀ pè mí níjọ́ tínú mi ò dùn máa dáhùn bẹ́ẹ̀ pè mí níjọ́ tó tẹ́ mi lọ́rùn máa dáhùn bẹ́ẹ̀ pè mí níjọ́ tí ò tẹ́ mi lọ́rùn máa dáhùn bí n bá ń rí ṣòro lọ́wọ́ máa dáhùn bí n bá rí dùnú máa dáhùn irú dáhùn bẹ́ẹ̀ ni wọ́n máa dáhùn pẹ̀lú làbáìkì mi ò fi common nínú èdè Lárúbáwá kéèyàn ó pé èèyàn kọ́ wá ní làbáìkì kí n pé ọmọ mi àbí kí n pé ọmọ iṣẹ́ àbí kí n pé ọ̀rẹ́ ń pé lágbájá ò kọ́ wá dá mi lóhùn kọ́ wá ní làbáìkì Lárúbáwá kì í sábà lò bẹ́ẹ̀ torí làbáìkì ìdáhùn tó le ni ìjẹ́jẹ́ ni pé kìí ṣe dáhùn tì sí nìkan ní dáhùn mò ń dáhùn lọ gbére bẹ́ẹ̀ màá máa dáhùn lọ láéláé bẹ́ẹ̀ ló fi fàájọ́ ẹ́sì pé ọlọ́run là máa sábà lo làbẹ́ìkà fún láti fi lè dáhùn ọlọ́run nìkan ló tọ́ sí irú dáhùn bẹ́ẹ̀ ìpèpè rẹ̀ nìkan la lè dáhùn bẹ́ẹ̀ torí pèpè ènìyàn tó bá valid lẹ́yìn ó lè pè ọ́ lọ́la kọ́ mọ́fẹ́ dáhùn for some reason ìdí kan sí kejì lè mọ́ fà kó dá lóhùn tó bá pè ọ́ lọ́la títàlíkà bá pè olówó ń pè pọ̀ mi ó lè dá lóhùn tó bá ní olówó yẹn náà lè má ní lọ́la láti dáhùn ọlọ́run nìkan la lè fún ní ìdáhùn tí ó wà perpetual tí ò ní stop láíláí pé mo fẹ́ fi gbogbo ayé mi dáwọ́ ọlọ́run ọba lóhùn ìtumọ̀ làbẹ́ìkà nù dáhùn tún lè má náà bá ní ìmìsíwára falábà wà lábà adé lè mìsíwárí ìdáhùn yẹn ó ní ìdáhùn béèrè ìdáhùn tí ò lópin ẹ̀jẹ́ ni àdéhùn ni kìí ṣe dáhùn tì sí nìkan ọlọ́run pè mí kí n wá hajj mọ́ wá mọ́ padà kọ́ màá máa dá lóhùn lọ gbére nítumọ̀ labbaik Allahumma labbaik àwa ń tẹnumọ́ pé labbaik Allahumma labbaik màá máa dáhùn labbaik la sharika laka labbaik màá máa dáhùn tó yí pípọ̀ ò lórogún wọ́lọ́wọ́n ọbọ̀ lọ́bà kan wọ́lọ́wọ́n ọbọ̀ lẹ́ni tí a lè fi ṣe déédéé rẹ̀ innal hamda gbogbo ká gbogbo fún yàn ká gbé ẹyìn fún yàn ká bàbàrà èèyàn ká bàbàrà nǹkan wọ́lọ́wọ́n ọba lóní innal hamda wà ni'mata ìdẹ̀ra ọ̀dọ̀ ọlọ́wọ́n ọba ní tí wá kìí sọ́dọ̀ ẹnìkan gbogbo ìdẹ̀ra tí bá ń bẹ nù gbèsè ayé mi mo fi mọ̀ wọ́lọ́wọ́n ọba ló ṣe fún mi laka wal mulku wọ́lọ́wọ́n ọba ló ní kápá gbogbo nǹkan wọ́n ló ní mí gbogbo ń tèmi náà ń pé mo ní ní property wọ́lọ́wọ́n ọba ló ní gbogbo tí ń bẹ lábẹ́ mi wọ́lọ́wọ́n ọba ló ní odò ń téèyàn pòun ní láyé wọ́lọ́wọ́n ọba ló ní gbogbo ẹ̀ ń téèyàn ò lé ní wọ́lọ́wọ́n ọba ló ní gbogbo ẹ̀ la sharika laka labbaik wọ́lọ́wọ́n ọba òdórogún mo dá ọlọ́run lẹ́ẹ̀kan sí mo tún tún ọdá lóhùn bí ṣe máa dá ọlọ́run lọ gbére nìyẹn kọ́nsẹ́pì ìdáhùn àti pèpè náà lá ní ká bára wa sọ lẹ́ni gbogbo apápátá lọ́lọ́run pé àtẹ̀ntó wa Mọ́kà àtẹ̀ntí ò sí Mọ́kà ìpèpè ọ̀tọ̀ọ̀tọ̀ tí ò jọra wọn ọlọ́run dá wa sáyé láti wá dáhùn pèpè tó ń pè wá ìpèpè yẹn náà ló rán àwọn ànábì ọlọ́run ọba létí láti wá pè wá ń pé mò ń pè yẹn dá mi lóhùn ó ní yá ayyuhal ladhina amanu ọlọ́run ni mo pe gbogbo ẹ̀yin tẹ́ nígbàgbọ́ istajibu lillahi ẹ̀dọ́lọ́run ọba lóhùn walir rasuli ẹ̀dá wọn òjíṣẹ́ lóhùn ẹ̀dá ànábì lóhùn idha da'akum lima yuhyikum gbogbo ọjọ́ tá ànábì bá pè yín sí tí ó mú yín ní ìyè àìnípẹ̀kun sí tí ó mú yín ní everlasting life dáadáa tẹ́ẹ̀sì tí ò ní jẹ́ tán torí dáadáa nìyẹn sí tí yẹn fi tán kódà lẹ́yìn ikú ó tún máa jèrè dáadáa lọ́ni tó bá déwájú ọlọ́run ó jèrè ẹ̀ ó rà lè jẹ́ náà wọ̀ níbi tó máa bẹ lọ gbére ajá sí pé ká ṣe dáadáa ìyè àìnípẹ̀kun ni ní táwọn ànábì ọlọ́run ń pè yín sí ní tí Muhammadu sallallahu alayhi wa sallam ń pè yín sí ìyè ni ẹ̀dá lóhùn ìpèpè nìyẹn nínú Qur'an ọlọ́run tó ń sọ ń bomi pé istajibu li rabbikum ẹ̀dá ọlọ́run ọba yín lóhùn ẹ̀yin ọkùnrin ẹ̀yin obìnrin min qabli an ya'tiya yawmun ṣáájú kí ìjọkùn tó dé ìjọ tó ẹ sí pé la maradda lahu min Allah kò sí tó lé ní kíjọ yẹn ọmọ ṣẹlẹ̀ ma lakum min malja'in tíjọ yẹn bá dé kò síbi tẹ́ fẹ́ sá sí o ẹ dáhùn kíjọ yẹn tó dé ọlọ́run pè wá láyé ó wá ní ẹ tètè dá mi lóhùn kíjọ yẹn tó dé ẹni ó bá dáhùn kíjọ yẹn tó dé ìdáhùn yẹn valid mọ́ tó bá fẹ́ fi jọ́ àmà dá mi lóhùn ìdáhùn yẹn valid mọ́ ìdáhùn yẹn ayé mo ti fẹ́ láyé fẹ́ ṣe wá sí fúnra wa tí wọ́n ń dọ́lọ́ wọn ọba lóhùn tí èmi náà ń dọ́lọ́ wọn ọba lóhùn tó o bá ń dáhùn ǹjẹ́ dáhùn rẹ valid irú dáhùn tí ń fẹ́ ǹjẹ́ náà ló ń dáhùn ibi tí wàá sí wà nìyẹn ǹjẹ́ talbiya labbaik Allahumma labbaik ǹjẹ́ o incorporate rẹ̀ sínú life rẹ̀ wà lálàájì àtẹ̀mí tí ń lọ hajj náà ǹjẹ́ ń dọ́lọ́ wọn ọba lóhùn kí láǹfààní hajj tó darí tó kírun wákàtí márùn-ún rẹ̀ nígbà tó darí hajj ọwá ló dọ́lọ́ wọn ọba lóhùn ó tí ì dọ́lọ́ wọn ọba lóhùn ìdáhùn tọ́lọ́run fẹ́ ni pé kó submit life rẹ̀ fún ọlọ́run ó rí pé labbaik gbà tá a túmọ̀ rẹ̀ fúnra wa lẹ́ẹ̀kan ni pé ìdáhùn lẹ́yìn ìdáhùn máa dáhùn lọ gbére
kìí ṣe ìdáhùn pé ó pè mí nísìn mo dáhùn nísìn ó lè pè mí lọ́la kí n má dáhùn, òun kọ́ ni làbẹ́ìkì. Làbẹ́ìkì ni pé ó pè mí nísìn máa dẹ̀ máa dáhùn pèpè yẹn lọ gbére bẹ́ẹ̀ títí tí máa fi kú. Ìtumọ̀ làbẹ́ìkì nìyẹn. Àdéhùn ni, ìjẹ́jẹ́ ni fún Ọlọ́run ọba. Ẹ̀jẹ́ yẹn ǹjẹ́ mi mú ṣẹ, ǹjẹ́ wọ́n náà mú ṣẹ, wá sí wa náà nìyẹn. Ọlọ́run ní ẹ tètè dáhùn kó tó di pé ìjọ kan ṣẹlẹ̀, ma lakum min malja'i, ẹ̀ níbi tẹ́ sàṣì tíjọ́ ẹ̀ bá dé o, wa ma lakum min nakir, kò sẹ́ni tí ó dìfẹ́ǹdì yín wájú Ọlọ́run níbi ìyà. Ọlọ́run má jẹ́ wá yà. Ọlọ́run tún sọ ń bò mí nígbà tí àwọn àlìjànnú tí wọ́n gbọ́ dáwà Ànábì, tí wọ́n gbọ́ Al-Qur'ani sí ti, àwọn náà lọ́ọ̀ bá àwọn èèyàn wọn, wọ́n ń jíṣẹ́ Ànábì fáwọn èèyàn wọn, wọ́n ń jíṣẹ́ pèpè Ànábì, wọ́n wá sọ pé yá qawmana, ẹ̀yin ìjọ wa ajibu da'iya Allah, ẹ tètè dáhùn pèpè Ọlọ́run ọba o. Àwọn àlìjànnú ń píríṣì fáwọn àlìjànnú yòókù wọn pé ẹ tètè dáhùn fún ìpèpè Ọlọ́run ọba, wa aminu bihi, ẹ gba òjíṣẹ́ Ọlọ́run ọba tí ń pèpè Ọlọ́run ọba yìí, ẹ gbà á gbọ́, yaghfir lakum min dhunubikum, tẹ́ ẹ bá lè tètè dáhùn, tí wọ́n dáhùn, tọkùnrin dáhùn, tóbìnrin dáhùn, tèmi náà dáhùn, Ọlọ́run ó forí ẹ̀ṣẹ̀ yín jìn wa yujirkum min adhabin alim, ìyẹlẹ́tẹ̀ lérò Ọlọ́run ó gbé yín, yọ́ là yín kò ní ìyẹlẹ́tẹ̀ lérò tẹ́ ẹ bá dáhùn pèpè ẹ̀. Wa man la yujib da'iya Allah, ẹni tí ó bá ti dáhùn pèpè Ọlọ́run, wa man la yujib da'iya Allah, ẹni tí ó bá dáhùn olùpèpè Ọlọ́run ọba, falaysa bimu'jizin fil ard, ń tọ̀ wọn ò lè ká Ọlọ́run lágara o. Yẹni pé o ò ṣòro fọ́lọ́run láti mú nìtumọ̀ ẹ̀, o ò ṣòro fọ́lọ́run láti báwí nìtumọ̀ ẹ̀. Falaysa bimu'jizin fil ard, tó bá yẹ pé lérí ilẹ̀ yìí náà lọ wà, o ò ṣòro fọ́lọ́run láti mú. Walaysa lahu min dunihi awliya, tọ́lọ́n bá dẹ̀ lóhun dé, tí ìbáwí rẹ̀ dé, tí ìjìyà rẹ̀ dé, kò sẹ́ni tó fẹ́ fẹjọ́ Ọlọ́run sùn, kò sẹ́ni tó fẹ́ lọ sábà tí ó wàá sọ pé mọ́ wọ́ọ̀rì, èmi ò mọ bí mi ò ti bá a sọ̀rọ̀, kò sájẹ́ kan, kò sóṣó kan, kò sóògùn kan tó lè jẹ́ ọ, kò sóògùn kan tó lè jẹ́ fún ọ nígbà tí ìbáwí Ọlọ́run bá dé o. Ulaika fi dalalin mubin, gbogbo ẹni tọ́lọ́run bá pè tí ó bá dáhùn, ń tọ̀hún ti wà nú àánú láfi ní ká ṣe wáàsí fúnra wa. Ìyẹn náà ti tó wáàsí sọ̀n dáhùn pèpè Ọlọ́run ọba, ṣé mi náà dáhùn ìpèpè Ọlọ́run ọba. Ìpèpè ní irun, ìpèpè ní ìmánì. Ọlọ́run pè wá síbi ìmánì oníkúlíyà ayyuhannas. Ànábì sọ fún àwọn ènìyàn pé gbogbo ẹ̀yin èèyàn, inni rasulullahi ilaykum jami'an, èmi Ọlọ́run rán mi sí gbogbo yín lápapọ̀, kò sẹ́ni tọ́lọ́run rán Ànábì sí. Ọlọ́run rán sí funfun, ó rán sí dúdú, ó rán sí ìwó, ó rán sọmọdé, ó rán ságbà, kódò ó rán sáwọn àlìjànnú. Inni rasulullahi ilaykum jami'an, èmi ni òjíṣẹ́ Ọlọ́run ọba sí gbogbo yín. Alladhi lahu mulku samawati wal ard, ọba tó ní ìkápá sánmà, ọba tó ẹ́sì pé ilẹ̀ òun náà ni ó ní gbogbo tí mẹ́mbẹ̀. La ilaha illa hu, kò sọ́ba mi tó yẹ kẹ́yìn ọmọ ènìyàn máa sìn. Àti mi Ànábì tí ń sọ̀rọ̀ yìí tó tayọ Ọlọ́run ọba tí ń sọ yìí, yuhyi wa yumit, òun ló ní ìyè lọ́dọ̀. Mo fẹ́ kọ́ ọmọ bẹ láyé, kọ́ ọmọ mi lókè, kọ́ ọmọ mi lọlẹ̀, kí wọ́n pa láàyè dà, kí wọ́n máa kàwọ́ náà mọ́bẹ̀. Ọlọ́run nìkan ló ní, ẹnìkan ò lè yéèyàn. Why you meet, Ọlọ́run nìkan ló láṣẹ kéèyàn ó kú, ẹnìkan ò lè pé kéèyàn ó kú, ẹnìkan ò lè pàṣẹ kẹ́nìkan ó kú kó sì kú, Ọlọ́run ní pààyàn. Fa aminu billah, tó bá rí bẹ́ẹ̀ ẹ̀yà àgbà Ọlọ́run ọba ìgbọ́ ìpèpè yín máa nínú ìpèpè tá Ànábì pèpè nù. Fa aminu billah, ẹ̀yin ènìyàn, ẹ̀yin àlìjànnú, ọkùnrin obìnrin, gbogbo yín ẹ tètè gba Ọlọ́run ọba gbọ́. Wa rasulihi, ẹ gba òjíṣẹ́ rẹ̀ gbọ́, annabiyil ummi, Ànábì tí ó lè kọ́, Ànábì tá a gbé dìde láàrin àwọn tí ó lè kọ́ tí wọn ò lè ka. Ìpèpè ìmánì nìyẹn. Ọlọ́run pè wá síbi ìran náà, ìpèpè kan náà nìyẹn. tó mọ̀ bíra rẹ̀ léèrè pé sí òun dáhùn pèpè ọlọ́run àbọ̀ dáhùn pèpè ọlọ́run tó yẹ ìgbésẹ̀ fìlà bẹ́ẹ̀kà táwọn ará hajj àwọn ará mẹ́kà tí wọ́n ń ṣe lọ́wọ́ fìlà bẹ́ẹ̀kà yẹn bíra rẹ̀ ní ìbéèrè pé ṣé wọ́n náà ń ṣe tẹ́lifíà ṣé gbèsè ayé rẹ̀ ń ṣe tẹ́lifíà fún ọlọ́run ṣé gbèsè ayé rẹ̀ ń dọ́lọ́run ọba lóhùn pèpè tí ń pè ó sí kára mẹ́kà bíra ẹ̀ bẹ́ẹ̀ ìyẹn ni tí ń ṣe hajj kẹ́ni tí ò ṣe hajj náà bíra ẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run pè wá síbi ẹran ojoojúmọ́ ni àwọn làdáni lẹ́ẹ̀márùn lójúmọ́ ni wọ́n pè ọ̀run tí wọ́n mọ̀ pé ayé àálà sọ́lá ó yẹ ẹjẹ́ wa kírun ayé àálà fàlà ẹjẹ́ wa soríire ẹjẹ́ wa wọkọ̀ ọ̀la sọ́ọ̀ máa dá wọn lóhùn tí wọ́n bá ti pèpè yẹn ìpèpè ọlọ́run tó ń gbọ́ sétí ǹjọ́ máa dáhùn máa bira rẹ léèrè bẹ́ẹ̀ o máa bira rẹ nínú ọkàn kó dẹ fúnra rẹ ní ìdáhùn tí ó sì ń sí ẹ̀ ọlọ́run pè ó síbi ìmánì sọ dáhùn tó nígbàgbọ́ ayé rẹ̀ làkàlẹ̀ kan ojoojúmọ́ ni àwọn làdáni lẹ́ẹ̀márùn lójúmọ́ ni wọ́n ń pè ó síbi ìrun ìpèpè ọlọ́run ni ìjọ ń dáhùn wọ́n wá ń pè wá síbi sàárà wọ́n ń pè wá síbi ìtọrẹ àánú ọlọ́run pè wá síbẹ̀ ó ní man dha alladhi yuqridu Allaha qardan hasanan ta ló fẹ́ yé mi ọlọ́run ọba lówó mo ní ìdíwó ta ní ọ̀yà mi lówó ọlọ́run fojoojúmọ́ pé gbogbo ẹni tó ṣe fún gbogbo ẹni tó lówó lọ́wọ́ gbogbo ẹni tó lázìkí
ọlọ́run fojoojúmọ́ ké sí kálukú pé ẹ wá ràn mí lọ́wọ́ ẹ wá yá mi ní owó ṣèṣe pé ọlọ́run ọ̀wá ràn lọ́wọ́ ó lè dá nǹkan sí fún rẹ̀ ó fẹ́ kọ́ yá òun torí kí wọ́n tó fẹ́ yá òun gẹ́gẹ́ ó lè ṣe ríire lára owó tó yá òun ni ó ní mú wá nínú owó tí mo fún ọ èmi náà mo fún ọ ó tún wá ń bí ọ pé kó mú díẹ̀ wá ń bẹ̀ ó ní ay man dha alladhi yuqridu Allaha qardan hasanan ta ló fẹ́ yá mi ní owó tó dáa kì í ṣe owó dọ̀tí fayudha'ifahu lahu tẹ́mi ọlọ́run ọbọ̀ dá padà fún ọ ní àdípèlé máa dá padà fún ọ tí wọ́n náà ló ṣoríire níbi investment yẹn nígbà tó o bá invest 1 naira ó wá fi ń pa 50 naira ó fi ń pa 700 naira bọ́lọ̀ ṣe lóun ṣe àdípèlé owó lòun fi dá padà fún ọ̀tọ̀ ọba náwó sójú ọ̀nà mi ọlọ́run pe ìpèpè yìí tó ti dọ́lọ́run ọba lóhùn nídìí ìpèpè yìí tó ń ṣe sàárà tó ń ṣàánú ọmọlàkejì ibi tí wọn náà ti bíra rẹ nìyẹn pé sóun dáhùn ìpèpè ọlọ́run nípasẹ̀ owó ọlọ́run wọn tó bá dijọ́ àkìyàmà anabi sallallahu alayhi wa sallam nínú hadisi tí imam muslim gbà wá wọn ọlọ́run wọn sọ pé yabna adam ìwọ ma anabi adam istat'amtuka mo béèrè oúnjẹ lọ́wọ́ rẹ mo bẹ̀ ọ́ kó fún mi lóúnjẹ jẹ walam tut'imni ó sì lè fún mi lóúnjẹ jẹ ọmọ láhùn ọmọ adam ọmọ ẹ̀dọ́lọ́wọ́ ọba lóhùn pé kí fàtẹ́jú wọn bó lè bí ṣe fẹ́ pàwọ́ lọ́hùn wà á ń tààrọ́ bù láàrẹ̀ mí wọ́n tó bá wọ ọba tó ẹ́sùpọ̀ ló ń bọ́ gbogbo ayé wọ́n ló ń bọ́ ọkùnrin wọ́n ló ń bọ́ olówó àtẹni tí ò ní bó lè bí ṣe fẹ́ pa ìwọ lọ́hùn ọba ọ̀rọ̀ yóò yé mi àṣàmọ̀ yóò yé mi ọlọ́run ní àmọ̀tẹ́gìrì tí ó pò mọ̀ pé àná abdi fulana ẹrú mi lágbájá ọmọ lágbájá ebi ń pa á tí ó pò gbọ́ pé ebi ń pa á nítòsí rẹ̀ ń bẹ̀ yẹn nínú ẹbí rẹ̀ ń sùn yín tí kòrò ń jẹjẹ ń jẹ gbèsè ìwọ́dẹ̀ ń yó o tún lówó ní rìsáàbù ńlówó lákàntì olówó tọ́pọ̀ ebi dẹ̀ ń pa mọ̀lẹ́bí rẹ̀ ebi dẹ̀ ń pọ̀ rẹ̀ ebi dẹ̀ ń para àdúgbò rẹ̀ lágbájá ọmọ lágbájá ṣó pò mọ̀ pé elébi ní wàdàm tutaimu ò dẹ̀ lè fún nínú tí mo fún ọ kó fún jẹ́ ń bẹ̀ àmọ́ tẹ́gìrì ṣó pò mọ̀ pé ànákàlà ọ̀tọ̀ àmùtàwù kápò bá fún lóúnjẹ jẹ ní làwàjátani àìndàwù ó bá bí mi ọlọ́run pàdé níbẹ̀ wọ́n tó ń wá ojú rí ọlọ́run tó ń wá ń pè ń bolo ọlọ́run wà ń bolo ọlọ́run wà ń bolo ọlọ́run wà mọ́ wà mí káàkiri wà mí sọ́dọ̀ ẹni tẹ́bi ń pa wà bá mi ń bẹ̀ wọ́n tó ń jẹ lọ fún kọ̀ wá béèrè tó ń fẹ́ bò bá ní rí tó ń fẹ́ Allahu akbar ọlọ́run tó tẹ̀síwájú nù béèrè ó ní yabna adam ọmọ anabi adam istasqaytuka mo béèrè omi lọ́wọ́ rẹ̀ pé fún mi lómi ògbẹ́ngbẹ́mí walam tasqini ó sì lè fún mi lómi ọlọ́mọ anabi adam wà béèrè bíà bó lè ń gbẹ́ ṣe fẹ́ bẹ̀ wọ́ ọlọ́run ọba lọ dá omi wọ́n ọba kì í mú mi ó kì í jẹun bóòlù ń bẹ́ ṣe fẹ́ gbé ọlọ́run ọmọ ní àmọ̀tẹ́gìrì tó kó mọ̀ pé àná abdi fúlànà ẹrú mi lágbájá ọmọ lágbájá òǹgbẹ lọ́pàá ó ń gbẹ̀ níbi omi kò rómi mú kí ló ṣe kí ló fi bẹnẹfìtì ẹ̀ ìpèpè ọlọ́run ọba ní ìjọ ń dáhùn ní pípé nípasẹ̀ kánáwó sójú ọ̀nà ọlọ́run tó ń dá pípé ọlọ́run ọba lóhùn mọ̀ bíra rẹ̀ kébì náà mọ̀ bíra mi léèrè kì í ṣe ẹni tó wà ní hajj nìkan ló ní láti dáhùn pípé ó àtẹni tó wà ní hajj àtàwọn tá a sí ní hajj ló yẹ ká dáhùn pèpè perpetually continuously wípé a fẹ́ máa dáhùn pèpè yìí lọ títí tá a fi kú ìpèpè ọlọ́run nípasẹ̀ ẹran ìpèpè ọlọ́run nípasẹ̀ ìmánì ìpèpè ọlọ́run nípasẹ̀ kánáwó sójú ọ̀nà ọlọ́run ìpèpè ọlọ́run nípa kágbá àwẹ̀ ìpèpè lòun náà bá dé ó pè wá síbi àwẹ̀ ni ọlọ́run sọ̀rọ̀ Ramadan bọ̀ wípé ẹgbà àwẹ̀ ó ní wa idha sa'alaka ibadi anni táwọn ẹrú mi wọn bá béèrè ní pèmí ọlọ́run lọ́wọ́ Muhammadu nípe ń bolo lọ́n wà gan súnmọ́ wa ní àbújínà à ń ṣàdúrà kò tètè gbà ṣé ń gbọ́hùn wa ṣá ṣé dodo ń tà ń béèrè lọ́wọ́ rẹ̀ yí ọmọ à ń béèrè owó mo fẹ́ kọ́lé parí ṣé ń gbọ́ dodo tí ń wí ṣá torí kò tí ì dá mi lóhùn ọlọ́run sọ fún ànábì pé sọ fún wọn pé inni qarib mo súnmọ́ wọn pẹ́kípẹ́kí ujibu da'wata da'i idha da'an a máa dáhùn fún gbogbo ẹni tó bá pè mí nígbà tó bá pè mí àmọ́ o falyastajibu li èmi náà ń pè wọ́n kọ́kọ́ dé mi náà lóhùn mo pè wọ́n sí di àwẹ̀ kó gbá àwẹ̀ fún mi mo pè é sí di ìmánì kó ní ìmánì kó yé tójú bọlé káàkiri máa ṣe ìranù káàkiri kó lóun ń gbọ́n òun tó pé òun tẹsẹ̀ lébọ̀rọ̀ òun kó pa ọkàn sọ́dọ̀ èmi ọlọ́run kó gbà mí gbọ́n pé mi ni mo lè ṣòwò fóun èmi ni mo lè yọ òun kúrò ní ìṣòro èmi mo lè fi òun láyà balẹ̀ èmi mo lè ṣòwò fóun èmi mo lè ṣọkọ fóun kọ́kọ́kọ́ gbà mí gbóná kó ní ìmánì kó dẹ̀ kírun fún mi kó náwó sójú ọ̀nà mi gbogbo àwọn ọ̀nà tí yìí ń pè é sí pé kọ́ dá mi lóhùn sí kóun náà dé mi ọlọ́run ọba lóhùn falyastajibu li ẹ sọ fún mi ènìyàn kó dá mi lóhùn waliyu'minu bi kí wọ́n gbà mí gbọ́ la'allahum yarshudun ìpèpè ọlọ́run ọba ní nípasẹ̀ àwẹ̀ ọlọ́run pè wá síbẹ̀ ìjọ ń dọ́lọ́run ọba lóhùn ó gbogbo orúkọ kankílẹ̀ tó mọ́ ọlọ́run pè wá anabi sallallahu alayhi wa sallam ọlọ́run wá sí tòsí yóò mọ̀ pè wá
wípé hal min mustaghfirin fa aghfir lahu, ṣé ẹni ààrẹ nìkan tí ń tọrọ àforíjì kí n dá lóhùn láàrin ìdá mẹ́ta òru kílẹ̀ tó mọ́ nígbà tí mi àti ẹ máa gbádùn oorun jù. Ọlọ́run wà sí tòsí yóò máa pé táàrẹ ni tó fẹ́ tọrọ àforíjì kí n foríjì, ṣáàrẹ ni tí ń béèrè àzíkì kí n fún, ṣáàrẹ ni tí ń béèrè oore kí n fún, ṣáàrẹ ni tí ń wọ́mọ kí n fún, ṣáàrẹ ni tí ń wáyà kí n fún, ṣáàrẹ ni tó fẹ́ kọ́lé parí, ṣáàrẹ ni tí ń wáṣẹ́, ṣáàrẹ ni tó fẹ́ láṣeyọrí. Ọlọ́run máa béèrè láàrin òru píta ni ó fẹ́ dá mi lóhùn. Nígbà náà a máa gbádùn ǹjọ́ máa dọ́lọ́wọ́n ọba lóhùn láàrin òru àbúrò náà wà nù àwa tá a máa sùn mọ́júmọ́. Àwọn ìbéèrè yìí náà ni mo ní kí n tó sínú ọkàn rẹ kí wọ́n náà fi bíra rẹ léèrè pé ṣé labbaika Allahumma labbaik tí wọ́n wí ní Mákà ṣe ń bẹnu ìgbésí ayé rẹ̀ sóun dọ́lọ́wọ́n ọba lóhùn. Ọlọ́run lérí ó ní ayé yìí mo fi pèpè, ayé yìí mo fi pèpè, ẹni ọba dá mi lóhùn màá jẹ wọ́n yà. lilladhina istajabu li rabbihimul husna, ṣẹlẹ̀ ní bá dáhùn. Ọlọ́run sọ bẹ́ẹ̀ nínú Kùránì nínú Suratul Ra'd ó ní lilladhina istajabu li rabbihimul husna, àlìjẹ́nà ni màá fi sẹ̀san fún gbogbo ẹni bá dá mi lóhùn. Gbogbo wọ́tọ̀ bá ń kírun, ìwọ́tọ̀ bá ń gbààwẹ̀ tó ń ṣe sàárà tó dọ́lọ́wọ́n ọba lóhùn, ìwọ náà mọ̀ sí gbọ́ yìí tó máa ní mo dá lóhùn kò ṣe tí ń fẹ́ fún mi, mo dá lóhùn kò tí ì dá mi lóhùn. Àdéhùn tó ṣe ọ̀nà tó lóhùn ọ̀dà dá lóhùn ni pé àlìjẹ́nà torí ló pèrè jù. Gbogbo ayé ìpa pátákiri gan lọ́dọ̀ Ọlọ́run, wọ́n ní táyé bá níyì lọ́dọ̀ Ọlọ́run ni. Ànábì ló sọ bẹ́ẹ̀ ó ní tí ayé yìí tó bá wé ń tó kọjá ìyẹ́ ẹ̀fọn fún rẹ̀ kò ní wéètì kankan, ìyẹ́ rẹ̀ tó wà ní tẹ́ bá dé sórí scale kò ní wéètì kankan. Ànábì ní tí ayé yìí bá ní wéètì tó kọjá wéètì ìyẹ́ ẹ̀fọn ni Ọlọ́run ò bá ti fún kèfèrí ní kankan nú ayé. Bẹ́ẹ̀ ayé ò jámọ́ kankan lọ́dọ̀ Ọlọ́run ló jẹ́ ọmọ kèfèrí náà kọ́hún náà níbẹ̀, ẹni tó ọmọ Ọlọ́run kó níbẹ̀, ẹni tí ọmọ Ọlọ́run kó níbẹ̀. Alkiyama ló ṣe bàbàrà lọ́dọ̀ Ọlọ́run ló fi fẹ́ gbé kalẹ̀ fẹ́ni tó bá ṣe tòun nìkan. So ẹni tọ́lọ̀ ń bá fẹ́ san lẹ́san tó fẹ́ kọ́ ga jù, alkiyama ni ó máa tọ́jú fún. Òun máa wá kanra, mo ṣàdúrà kò tí ì gbà, mo béèrè nǹkan lọ́dọ̀ Ọlọ́run kò tí ì dá mi lóhùn. Àdéhùn tó ṣe ní pé lilladhina istajabu li rabbihimul husna, tó bá dáhùn pèpè mi láyé tó fayé ẹ̀ dáhùn, tó fayé ẹ̀ ṣe labbaika fún mi, kí èsì tẹnu nìkan tó ń fi wàá ṣe labbaika fún mi, màá dẹ́ ilé òun pẹ̀lú kí n fún ẹ lálìjánnà. Walladhina lam yastajibu, ṣe ara àwọn tí mo pè tí wọ́n dáhùn, mo pè wọ́n sí di ìrun wọn dáhùn, mo pè wọ́n sí di ààwẹ̀ wọn dáhùn, mo pè wọ́n sí di hajj wọn dáhùn. Law anna lahum ma fil ardi jami'an, kódà bí wọ́n bá ní gbogbo tí ń bẹ lérí ilẹ̀, tí wọ́n tó ní gbogbo tí ń bẹ gbogbo tírílíọ̀nù lérí ilẹ̀ yìí, gbogbo owó tí ń bẹ lérí ilẹ̀, gbogbo àdìmọ́nù tí ń bẹ lérí ilẹ̀ yìí, wa mithlahu ma'ahu, tó tún lọ ní ti plánéètì míì tó yàtọ̀ sí ilẹ̀ tá a wà yìí tó tún ní pẹ̀lú ẹ̀, laftadaw bihi, láti lè gbé fún Ọlọ́run pé Ọlọ́run ìyà ìní mi ìfẹ́ kí n jìyà, yóò rẹ́dì láti ṣe bẹ́ẹ̀. Ìyẹn ni pé yóò rẹ́dì láti san any price láti lè escape yọ Ọlọ́run níbi tí ìyà ni lágbára dé, kò ní kọ iye kan láti ná tó bá tiẹ̀ ní. Ulaika lahum su'ul hisab, Ọlọ́run ní ìṣirò tí màá ṣe fún wọn á le gan àwọn tí wọ́n bá dáyé tí wọ́n dáhùn pèpè mi. Wa ma'wahum jahannam, ibi tí wọ́n padà sí iná jahannama ni Ọlọ́run máa fi wá sínú wọn. Wa bi'sal mihad, ibẹ̀ burú púpọ̀ níbi tí yẹn padà sí. Ìpèpè ní gbogbo ẹ̀sìn pátápátá jọ́ lọ́lọ́run ọba lóhùn. Ọlọ́run ní wa'adhin fin nasi bil hajji ya'tuka rijala wa 'ala kulli dhamirin ya'tina min kulli fajjin 'amiq. Ó sọ fún Ànábì Ibrahim pé wa'adhin fin nasi, nígbà tó kọ́ Káàbà tán ó wá ní ó ní pèpè pariwo nínú dẹ́sàtì tó wà yìí níbi tí ò séèyàn. Àbínfin náà sì rí hajj, pèpè yí pé káwọn èèyàn máa bọ̀ wá ṣe hajj nílé yìí. Ànábì Ibrahim wá wọ̀ tó wò sí pé sáwọn èèyàn bí kó mọ́ tí ń bá pariwo ibi mélòó la olúwo mi fẹ́ dé ń bolóhùn mi fẹ́ dé ta ní ọ̀dọ́. Ọlọ́run ní mọ̀ wọ́ ìyá túkà ìjàlá, àwọn èèyàn máa wálé lérò tí wọ́n máa rìn wá. Wa 'ala kulli dhamirin, àwọn tí wọ́n máa gun nǹkan wá náà máa wá. Ya'tina min kulli fajjin 'amiq, ìpèpè yẹn ní gbogbo èèyàn ń dáhùn lọ sí hajj, ìpèpè irun máa dáhùn. Ọlọ́run ó tún pè ní al-qiyama. Ó ní yawma yukshafu 'an sakin wa yud'auna ila sujud, á ké sáwọn èèyàn kó yẹ wá forí balẹ̀ wá kírun lé ní. Fala yastati'un, àwọn kèfèrí ò ní lè forí balẹ̀. Ẹni tí ò gbáyé kírun kò ní lè kírun jọ́ al-qiyama, kò ní lè forí balẹ̀ ńjọ́ náà. Wọ́n ní wa qad kanu yud'auna ila sujudi wa hum salimun, nínú suratu Al-Haqqah ni mo ti bí àyà náà wà nínú wa qad kanu yud'auna ila sujudi wa hum salimun. Ṣé ń jọ́tẹ̀ ń bẹ láyé wọ́n ó léye ìgbà tí làdáni fi máa ń pè wọ́n pé ẹ wá kírun wọ́n tún ṣe kámọ̀ ipe kọ̀dùkọ́ ọmọ ti sọ̀lá irun tá a pè ọ́ sílẹ̀ kan yẹn tó ọgbọ́lẹ̀ kan tá a ní ọmọ ọ̀bọ̀ yẹn tó àti fẹ́ kí o
àwa ti fẹ́ kí n tiwa o máa bọ̀ o ọkọ̀ ti fẹ́ sí o wàhún sáàlìmù ni wọn kì í dáhùn ọjọ́ náà kò ní tí wọ́n rí ìdáhùn ọjọ́ àkíyàmọ́ ọlọ́run fi wá sínú àwọn tí wọ́n rí ìpìpì ọlọ́run dáhùn láyé tí wọ́n rí ìpìpì ọlọ́run dáhùn tó bá di ọjọ́ àkíyàmọ́ àwọn èèyàn wa tí wọ́n bẹ ní Mákà ọlọ́run bá fi ṣọ́ rẹ̀ sọ́hun gbogbo pẹ́pẹ́ ń fúru wọn ọlọ́run máa ṣe àtẹ́wọ́gbà àwa tí yà lọ Mákà gbogbo pẹ́pẹ́ ń fúru táwa náà ń ṣe nínú oṣù Hijja yìí ọlọ́run máa ṣe àṣẹ ní àtẹ́wọ́gbà ọlá la ilaha illallah ọlá Muhammadu rasulullah ọlá sallallahu alayhi wa sallam ẹni ní jímọ̀ ẹ má jẹ́ àgbà gbogbo iṣẹ́ ẹjọ́ jímọ̀ káyìtì lọ jímọ̀ káwẹ̀wẹ̀ jímọ̀ ká lo pẹfọ́ọ̀mù tó dáa sára káka Suratul Kahf káwá ṣàṣàlátù kọ́kọ́ jàǹtìrẹ̀ fún Nabi sallallahu alayhi wa sallam ọlọ́run jẹ́ àṣẹ ọ̀pọ̀lọpọ̀ jímọ̀ láyé subhana rabbika rabbil izzati amma yasifun wassalamu ala al-mursalin walhamdulillahi rabbil alamin.